ọdún sọ nípa Àgbàlá Gabriel òótọ́ ni because mi ò ní parọ́ èmi tẹ́ ń wo yìí tó mo ṣẹ̀ṣẹ̀ gba Islam ni ó jẹ́ kí n fi gbogbo àwọn ìrìn tí mo ti rìn sẹ́yìn torí mi ní parọ́ fún yín àmì woke up girl tẹ́lẹ̀ woke up girl ni mí so mo máa ń dúró sẹ́gbẹ̀ẹ́ títì tó bá ti jalẹ́ torí mi ò lọ́kọ mi ò lẹ́nì kankan tó rìn ẹ wò ṣe gbà. Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn odi ṣé àlàáfíà ni mo bá yín ọdẹ odò bí mo máa gbáládùá fún gbogbo ẹ̀yin ojú tó ń wò mí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ìdààmú ó kéré ó tóbi kò mà ní dé bá yín o ìdààmú ó kéré ó tóbi kò ní yà lọ́dẹ̀dẹ̀ yín àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ò mẹsẹ̀ ọba mi Èdùmàrè ò mà ní dá sí yín lágbàdà ẹ pé ń ṣàwò gbogbo àwọn olólùfẹ́ kan nìyí ẹ tún wò pé kí ni ẹlẹ́yẹlé kí ló bá mú wá fún yín ọ̀rọ̀ lórí Àgbàlá Gabriel náà ni o ẹ̀yin àgbàlẹ́pọ̀wé ẹni tí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ òkè ń tán lè kọ́ná kàkà kó sàn lára yájẹ̀ wọ́n ní ṣe ló ń fi gbogbo ọmọ bóbìnrin ẹyẹ wá ń yí wọnú ẹyẹ kí ló tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ẹ gbọ́ èmi ò sí mbẹ̀ ojú mi ò tó allegedly ẹ jẹ́ ká pè bẹ́ẹ̀ ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Àgbàlá Gabriel gbé olóṣó ẹ gbọ́ ṣé lóòótọ́ ni olóṣó bímọ fún Àgbàlá Gabriel èmi ò sí mbẹ̀ o ẹ máa fẹnu ara yín gbọ́ torí pé kí ni ẹ̀yin àgbàlẹ́pọ̀wé ẹnu oníkàn láti ń gbọ́ kàn ẹnu ọlọ́fà láti ń gbọ́ pé mo ta ọmọbìnrin yẹn máa ṣàlàyé díẹ̀ bó tiẹ̀ ti lè jẹ́ pé host yẹn kò jẹ́ kó ṣàlàyé délẹ̀ pátápátá kò tí jẹ́ kọ́mọ yẹn túṣu dé ìsàlẹ̀ kòkò kó tó rán ọmọ yẹn ní iṣẹ́ tí kò tí yẹ kó rán torí tó bá yẹ pé mi ní irú host yẹn ni mo máa kọ́kọ́ jẹ́ kọ́mọ yẹn kọ́kọ́ ṣàlàyé gbogbo nǹkan tó fẹ́ ṣàlàyé from A to Z kí n tó wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o ní evidence o ní lọ́ọ́ bá mi mú evidence yẹn wá torí evidence tí host yẹn ń béèrè lọ́wọ́ ọmọ gẹ́ olóṣò yìí ni kò jẹ́ kí ọmọ olóṣò yìí kó ráyè ṣe gbogbo àlàyé yẹn délẹ̀ but bó tiẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ máa gbọ́ díẹ̀ nínú àlàyé tó ṣe tí n bá tún kọ́ máa kọ́ síbi tí olóṣò yẹn ti padà wá tó ti wá ṣe full details gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti Àgbàlá Gabriel máa tún mú wá fún yín ṣé bẹ́ẹ̀ ti kọ́kọ́ gbọ́ díẹ̀ náà tó ní rosgay lòun olóṣó lòun òun ṣẹ̀ṣẹ̀ gba Islam ni àmọ́ kó tó gba Islam kí ni nǹkan tó ṣẹlẹ̀ a máa gbé yín débẹ̀ ẹ ṣe yẹn léní gbogbo ojú tó ń wò mí ẹni tó yọ ọmọ fún yín kò máa ní gbé yín lọ́mọ lọ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kí fídíò yìí circulate ẹ jẹ́ kó fly ẹ jẹ́ kó níyẹ̀ kó fò kó dé gbogbo ibi tó yẹ kó dé a ò wá láti wá ba Àgbàlá Gabriel jẹ́ bí kò ṣe láti wá sọ pé kó jáwọ́ kó nu gbogbo wà tó ń hù yìí torí pé kí ni ìránṣẹ́ Ọlọ́run ló pe rẹ̀ àwọn kan sọ wípé ẹ̀ ń bú ìránṣẹ́ Ọlọ́run ẹ̀ ń ṣe gbàkan ṣé bọ́mọ ìránṣẹ́ Ọlọ́run ló ní káyé hùwà tí ò dáa káyé ṣe nǹkan tí ò dáa ó yẹ jẹ́ pé lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run látàwọn abárùn kan báyìí ká ní Àgbàlá Gabriel ò kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run kó kàn pé rẹ̀ ní kíní kan foundation kó kàn pé rẹ̀ ní kíní kan foundation kó má fi ìránṣẹ́ Ọlọ́run sí wàláì kò bá máa dóbò mẹ́wàá every day kò sẹ́ni tó máa mì lọ́wọ́ wò torí pé kí ni àwọn èèyàn ń ṣe jù bẹ́ẹ̀ lọ èmi ò bú Àgbàlá Gabriel kó ṣe dóbò but iṣẹ́ ìránṣẹ́ tó gbé dání ojú wo ló fẹ́ káwọn èèyàn máa fi wò ṣé báwọn náà ni wọ́n ti ń parọ́ tọ̀ wá jẹ tipẹ́tipẹ́ pé ọkùnrin kan obìnrin kan ìwọ tó bá ti fẹ́ obìnrin méjì o ti ṣe panṣágà o ti ṣe àgbèrè o ti ṣe nǹkan kan Ọlọ́run máa ṣe kinní kan Ọlọ́run máa ṣe gbákan fún ẹ ojú yẹn náà dẹ̀ la fi ń wò wọ́n pé àwọn tó sọ fún wa pé ká má ṣe wáyé táwọn ṣe ń ṣe ó mo ṣe fẹ́ jẹ́ kẹ́ máa gbọ́ wá ń gbà míì tá a bá ń ṣàlàyé ọ̀rọ̀ èmi ò blame Àgbàlá Gabriel ọkùnrin ni ó lókòǹdì ó ti dandan kí okó ẹ̀ le ara wọn tó yẹ pé ojúmọ́ kan òbò kan ni àṣà àpariwo wọn síta but iṣẹ́ ìránṣẹ́ tó gbé dání yẹn àìdá kódì kan mú tó bá fẹ́ joyè ọ̀ṣọ́mọ pẹ̀lú foundation Ọlọ́run ó lè máa ṣe yẹn kó fi iṣẹ́ ìránṣẹ́ fún àwọn tí wọ́n máa ṣe
but òun ṣeṣẹ́ ìrànṣẹ́ òun gba pátánì wọn òun promise wọn òun fèlì wọn ẹ̀ ń baṣẹ́ ọlọ́run jẹ́ nìyẹn ẹ̀ ń baṣẹ́ ìrànṣẹ́ jẹ́ nìyẹn òun mo ṣe sọnù fídíò mi gbà kan pé ẹ̀yin pípù ẹ kúkú padà sòótọ́ ọ̀rọ̀ pé gbogbo ẹ̀yin èèyàn ọkùnrin àtobìnrin o ọlọ́run ní ká máa bí sí ká máa rẹ̀ sí kò sí wípé nìkan ń ṣàgbére o tó bá ti rẹ́ni tó bá wù ẹ́ kó o fẹ́ ẹ bóyá tẹ bá padà síbẹ̀ àní máa fojú yẹn wò yìí ẹ̀yin náà lẹ́pọ̀ lè kó wá jà ẹ̀yin lè tó ń polóko pé kó wá mu ẹ jẹ́ ká ṣèyẹn léní gẹ́gẹ́ bí mo ṣe bẹ̀yìn ẹ bá mi share fídíò yìí fún ẹni tó gbégbá àkọlé ilé ìtẹ́kọ́ máa kọ̀ sí péjì ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV kájà máa jẹ̀gbádùn ètò yìí lọ. now ẹ gbọ́ lẹ́yìn tó lóṣó gbogbo alágbọ́n ń pa Rónkẹ́ ọmọ ìyá àbejì ọmọ aráyé le wọ́n máa lọ tún fún yẹn náà lóyún wọ́n lọ́mọ tó wà lọ́wọ́ yẹn báyìí wọ́n lọ́mọ Àgbàlá Gabriel ni sísítà yìí jáde ìyẹn Rónkẹ́ tá à ń sọ yìí ó dìbọ̀nkì ó ní kò rí bẹ́ẹ̀ ó ti wá fi ọ̀rọ̀ kó bá rẹ̀ ó ti ṣe àwọn fídíò kan sẹ́yìn ibi tó ti ń ṣàlàyé bí òun ṣe ń gbé Ìbàdàn bí òun ṣe ń gbé pẹ̀lú màmá òun ọjà t'Àgbàlá Gabriel lè rà sínú gbá fún wọn bí ó ṣe expire ó gbàgbé pé òun ti sọ́ngbà yẹn nígbà tó máa wá dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí sìn ó nígbà wo lòun àt'Àgbàlá Gabriel àwọn ti ríra gbẹ̀yìn sìn ó ti ṣe kinní kan òun tó yẹ pé Èkó lòun ń gbé Èkó ní bàbá ọmọ òun ń gbé Èkó ní kinní kan èmi ò sọ pé bẹ́ẹ̀ ni o èmi ò sọ pé bẹ́ẹ̀ kọ́ o but mo mọ̀ pé tí ọkọ Rónkẹ́ yìí náà bá gbọ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ṣeé ṣe kó lọ ṣe DNA ọmọ yẹn torí a lè sọ pé bẹ́ẹ̀ ni kó lọ jẹ́ bẹ́ẹ̀ kọ́ a dẹ̀ lè sọ pé bẹ́ẹ̀ kọ́ kó lọ jẹ́ bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí n da yín lágara ẹ̀yin lólùfẹ́ mi ẹ máa bá mi ká lọ. aṣàwọ̀ máa yìí jọ́ tèmi ti máa rí torí mi ti rí sága Muyideen àbí kankan mo jẹ́ olóṣó ló ń sọ̀rọ̀ yìí o olóṣó ni o. so bó ṣe wá di alẹ́ ọjọ́ yẹn mi èmi wà ní títí tàbí tèmi ti máa ń hàn sùn ni mo wà ibẹ̀ ló sì pè mí mi ò parọ́ mọ́ o torí gbogbo èèyàn ló lẹ́lẹ̀ dà sí kò sí ọ̀kan tí mo fẹ́ gé. wọ́n máa ló ń parọ́ náà ni. bẹ́ẹ̀ ni ẹ bọ́lẹ̀. wọ́n máa ló ń parọ́ ni. ṣé ń gbọ́ ma. mo ń bọ̀ yín. ok ẹgbẹ́ títì mo wà tó ti pè mí ibi tèmi tẹ̀ ti ń lọ mo ṣe wá rí ojú ẹ̀ mọ́tò red kan báyìí bíi jíìpù àbí kankan òun ló gbé wá mọ́tò yẹn dàbí red báyìí bí a wáìnì nínú tẹ̀ mọ́ òun ló gbé wá so ó wá pè mí wá ní kí n lọ mọ́tò. wá síbi tí ẹ ti ṣe ń pọ̀ ẹ ti lọ bá ìjà àjẹyìn lọ. ibi táwa girls máa ń dúró sí lálálẹ́ Òṣogbo ni èmi ti ń sọ̀rọ̀ ń pè mí Òṣogbo ni mo ti ń sọ̀rọ̀ alẹ́ ló wá sí ibibẹ̀ bí ọwọ́ bíi 2 to 3 òru ìjàre òru ni mo fẹ́ sọ òun ló wá so bí ọwọ́ 2 to 3 òru ló wá so bó ṣe rí mi èmi délé yìí mi ò kí múra bí ọkọ̀ tí máa fẹ́ jáde mo máa ń cover ara mi so bọ̀ ibẹ̀ mo máa ti ń hustle lálẹ́ mi lè parọ́ bó ṣe pè mí ni ó ní kí n wọnú mọ́tò mo wojú yẹn mo ní ojú yìí ìjojú mi mọ̀ ṣé ìṣe pásítọ̀ tí wọ́n máa ń sọ pé online bá Àgbàlá Gabriel ó wá rí pé mo wojú wọn ní oníṣòwò mọ̀ mí ni mo ní mi ò mọ̀ yín o mọ̀ yín kẹ̀ èmi tẹ̀lé lè torí owó tèmi fẹ́ gbà ṣé màá ní mo fẹ́ pé mo mọ̀ ọ́ ni èmi wá hustle bẹ́ẹ̀ yẹn ni ó fẹ́ mi lówó tèmi kí mi máa lọ nǹkan tó wà ní máìndì mi nìyẹn so pàtó sí pé mi ò mọ òun yẹn ó wá ní kájọ máa lọ sí hòtẹ́ẹ̀lì yẹn ò jìnnà síbi tí ó ti gbé mi ní ọjọ́ tá à ń sọ yìí ṣé ẹ̀ ń gbọ́ ma hòtẹ́ẹ̀lì yẹn ò jìnnà síbi tí ó ti gbé mi lọ́jọ́ yẹn aṣáàdínú ràn ó ní òun ti pe gẹ́ẹ̀ kan máìdí mi ò ṣe pẹ̀lú gẹ́ẹ̀ yẹn ló jẹ́ kí n wá drop ẹ̀ padà kìnnìkan ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣe gbáṣàwò within how many minutes ó ti torí ó tètè ó jẹ́ nǹkan tó tètè kàn ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú mi. kí ló kún ẹ pẹ̀lú pé ètè kọ́m ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe simple òun ló jẹ́ tó ètè kọ́m alásọdùn asọdùn ní gbogbo yẹn ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe òun ni ó tètè kọ́m kò wá active ẹni tó máa gboyín gbokúgbo òun lè fẹ́
ṣé kìí pé báyìí kí ló ṣe báyìí lóhùn ọ̀dọ́ sí wọn òun bóun ṣe wà yìí èèyàn mímọ́ lòun o òun wà kíní gan pé wọ́n ní kí ló ṣẹlẹ̀ ṣé ọkàn yóò balẹ̀ pẹ̀lú mi ní àpékún ní ó ṣàní ó wá ní ṣé mo mọ òun fẹ́ wọ́n ní mi ò mọ̀ ní sà èmi dẹ̀ mọ̀ ó wá ní pé ṣé mo mẹ́ tó ń jẹ́ Àgbàlá Gabriel fúnra lára rẹ̀ òun ló bí mi pé ṣé mo mẹ́ tó ń jẹ́ Àgbàlá Gabriel ó ní kí n search lórí fóònù mi Àgbàlá Gabriel foundation kìíní kan mo wá search wọ́n ní ókè wọ́n ní ṣé before mi tó search ó wá béèrè pé ṣé mo gbọ́ sága ẹnìkan tó ń jẹ́ Muyideen wọ́n ní mi ò mọ̀ náà èmi tí mo dẹ̀ mọ̀ mi ìdẹ̀dẹ́ kọ́ lọ pa mí sínú bíbẹ̀ yẹn wọ́n ní mi ò mọ̀ náà wọ́n ní ókè kò wá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wá wọlé kọ́ yẹn wá dàbí pé woman yẹn wà ní abroad woman yẹn abroad ni woman yìí wà woman yẹn wá ní àgbẹ̀ ẹ̀lọ́ sábà wà ní ọ̀rọ̀ yẹn kí ni ọ̀gá ọlọ́pàá yẹn wá sọ lórí kéèsì Muyideen yẹn ni o kí ni máa yẹn wá kí ni ọ̀gá ọlọ́pàá yẹn wá sọ ẹ wò wá ti yanjú ẹ kò sí kankan tó ó bá dé court kò sí ọkàn tó fẹ́ ṣẹlẹ̀ mọ́. èmi dẹ̀ wà ní ẹ̀gbẹ́ wọn mo ṣàjókòó síbi tí mo jókòó sí ẹbí kan ní kí n máa rìkọ́ọ̀dù ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ yẹn pé kí n máa rìkọ́ọ̀dù ọ̀rọ̀ rẹ̀. ó fi ọ̀sẹ̀ ó rìkọ́ọ̀dù ọ̀rọ̀ rẹ̀. mo gbọ́ yín so lórí ọ̀rọ̀ Muyideen ni wọ́n sọ̀rọ̀ yẹn fún bíi 1 hour tó fi pe ọ̀gá ọlọ́pàá yẹn náà wọ́n máa ṣe bíi conference call. ọkùnrin ọ̀gá ọlọ́pàá yẹn dàpọ̀ sí sùn táìmù yẹn ó dàbí Àbújá àbí kankan lọ ọ̀gá ọlọ́pàá yẹn wà bí ẹni tó ní àwọn ọ̀gá tó lágbá tó ní ó ní bó ṣe máa ń pè wọ́n àmì ìmọ̀ orúkọ tó máa ń pa àwọn ọ̀gá pátápátá yẹn woman yẹn tó wà ní abroad ló wá ń pe Àgbàlá Gabriel pé báyìí ni kò ṣe ṣe pé kí ó pé èso tó dárúkọ bí ìyá alájẹ àbí mi ò mọ ó kí irú bẹ́ẹ̀ ó lo ẹ fún woman yẹn ẹni tí Àgbàlá Gabriel respect gan ni woman yẹn abroad ni woman yẹn wà so woman yẹn wá sọ fún Àgbàlá Gabriel pé èló ló send sí ọ̀gá ọlọ́pàá yẹn pé ṣó ti settle wọn èpè èló ló send sí wọn bí pé owó mẹ́nu mọ́ àbí kankan so ibi tí wọ́n ti wá court kìí dọ́là pé nẹ́tíwọ́ọ̀kì tí wọ́n ṣe nẹ́tíwọ́ọ̀kì yìí ò ṣe dáadáa mọ́ torí mo ń gbọ́ tọ̀gá kan yẹn ń fi ọkàn Àgbàlá Gabriel balẹ̀ pé kò sí kankan pé ọ̀rọ̀ ti níyànjú pé àbí kankan ṣó ti yé yín bẹ́yẹn so ọgbà tó wá court kọ́ yẹn tí a dà pé kí ni nẹ́tíwọ́ọ̀kì yẹn rí bákan Àgbàlá Gabriel wá sọ fún mi pé ọ̀rọ̀ ẹni tí òun sọ pé ṣèmi mọ̀ yẹn ọ̀rọ̀ Muyideen òun ló gbé àwọn wá sí kóòtù ní Òṣogbo lónìí pé òun ló gbé àwọn wá sọ̀rọ̀. bí ó tó gbà wo ni ọ̀rọ̀ tẹ̀ sọ yìí. last year ni níbo lẹ ti pàdé Àgbàlá Èkó lẹ ti pàdé ẹ̀ ní àbíbo. Òṣogbo mo sọ fún yín pé Òṣogbo mo ti pàdé ẹ̀. Òṣogbo ni mo ti pàdé ó wá gbé mi ní as hookup girl ó wá gbé mi as hookup girl. Yes. Ṣé ti bá pàdé ó kàn lè dé rí yín. Ó kàn lè dé rí mi lẹ́gbẹ̀ẹ́ ibi tá ti máa ń gbé àwa girls lálálẹ́ ibẹ̀ ló ti wá gbé mi. Ó ti dúró for some times. Ó sì àwọn kan wà adọ́rùn mọ́tọ́ ni wọ́n ìjẹ́ ní bóyá nǹkan tó fi ṣe transfer owó tó fún yín àbí káàṣì lẹ́gbà. Ó wà lórí òpè mi bọ̀ tí àwọn pé òpè màá ṣe máa scroll kí tó rí kí náà porúkọ ẹ̀ rí receipt of bó ṣe send owó mi yẹn bí wàá mọ̀ bóyá after this kìíní o kí n farabalẹ̀ lọ sínú òpè mi. Tí o bá evidence of how he paid you. Ó sanwó fún mi pẹ̀lú ní transfer orúkọ ẹ̀ gan wà ń bẹ̀ bọ̀ Gabriel ṣàwà níbi orúkọ transfer tí ó ṣe yẹn bọ̀ nǹkan tí mo kàn fẹ́ ṣe ni pé transfer tí ó send yẹn ṣe mọ̀ pé tí opay máa ń gbé receipt wá. So mo máa lọ sórí opay mi màá lọ farabalẹ̀ wá mi ò mind nǹkan tí ò bá ṣẹlẹ̀ mo máa farabalẹ̀ wá àti fi lè mọ̀ pé kò sí ọ̀rọ̀ kan bí ọ̀rọ̀ yìí ìfẹ́ àgbà ó fún mi ní nọ́mbà ẹ̀ ìfẹ́ àgbà ẹ̀ẹ̀mejì kan ló ṣọwọ́ sí mi ó kọ́kọ́ ṣe 30k kan. àtẹ̀mọ̀ ń bọ̀ bí ẹ̀yẹ́ kí n fojú mi sọ
mo fẹ́ yí sí fídíò padà. Mo fẹ́ kẹ́ lọ. Ẹ lọ wá kí ni ó pè tágbàlá Gabriel fi sanwó fún yín wá yẹn. Receipt yẹn àbí okay. Kẹ́ wá padà wá. Kí n padà wá. Okay. Ẹ lọ wá receipt yẹn. Take your time. Ẹ bá ti dé kẹ́sọ́ pé olúwa tó yìí ti padà wá. Then I will now listen to you. Maybe you paid me, right? I want to see. He paid me. Sorry, go. I'll come back. Ìyọ́ tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn gangan tí mo fi wá sí ọyìn kìíní gangan. Òun mo fẹ́ mú bó ṣe máa sọ yẹn tí bá padà wá. Ẹ lọ ẹ bá ti dé, I will give you time. Mo lè fi ṣe one show. Go and come back and bring that evidence for me. Okay? I'm very, very much interested. Okay. All right, ma. Wọ́n ní gbogbo àyíká sẹ́yìn di Àgbàlá Gabriel síbí o. Yà á sì máa tẹ̀síwájú o, á sì máa tẹ̀síwájú. Ṣé ẹ ti gbọ́ àlàyé tí ọmọ olóṣù yẹn ṣe? Ṣé ẹ rí pé host yẹn ni kò jẹ́ kó ṣe àlàyé nǹkan tó fẹ́ ṣe tán? Ọmọ yẹn fẹ́ túṣu dé ìsàlẹ̀ ìkòkò. Ẹgbọ́n gbà tó máa parí ọ̀rọ̀ ẹ̀. Ó ní nǹkan tó ń ṣe torí ẹ̀ jáde wá gangan. Ó dàbí pé gbogbo èyí tó kọ́kọ́ sọ yẹn preamble ni àwọn tó kọ́kọ́ sọ yẹn. Ó dàbí ẹni pé dìmí gangan bóyá bí tọ́rọ oyún ti wá ṣẹlẹ̀ ní o, bóyá bí tọ́rọ ọmọ ti wá ṣẹlẹ̀ ní o, èmi ò tí mọ̀, but according to the information wọ́n ní olóṣó ó tún bímọ f'Àgbàlá Gabriel. Ṣé ti rí olóṣó fún ara ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ yẹn o. Bọ́n ṣe pàdé kóòtù ló lọ jẹ́ ní Ìlọrin àbí boná lóyún wọ́n ti gbé lọ sílé ẹjọ́ o. Ẹjọ́ ló lọ jẹ́ ń bẹ o. Bó ṣe kúrò nílé ẹjọ́ tó tún di òru, ó dàbí pé ọlọ́mọ má jẹ́ kán fi dídó kán fi ṣèyàn, òkú ẹ̀ tún le. Ọmọ yẹn ní láàrin òru ní nǹkan bíi 2-3 níbi táwọn máa ń dúró sí ní àbẹ́tẹ̀ àwọn ladies. Òun ló ti wá park tó ti pe òun láàrin wọn tó ní kó jẹ́ káwọn máa lọ sótẹ́ẹ̀lì. Ẹ gbọ́ bóyá sọ pé ó ń pe ọ̀gá ọlọ́pàá. Ìyá kan ló pè báwo lọ̀rọ̀ Muyideen, ọ̀rọ̀ yẹn ti die down, àwọn ti settle ẹ̀. Ọ̀rọ̀ tán torí ẹ̀ gbé lọ sí ibi tó ti lọ jẹ́jọ́ nìyẹn o. Ṣó yẹ kí irú ẹ̀ tiẹ̀ tún sọ pé òun tó fẹ́ dóbò ní ọjọ́ yẹn? But nígbà tó ti ní baba nígbẹ̀jọ́ èmi ò ní any blame kankan lórí yẹn. Àgbàlá lè dóbò but kó má fi baṣẹ́ ìrànṣẹ́ jẹ́. That is my point. Now let's go to page 2 lórí ti Rónkẹ́ ọmọ ìyá ìbejì Aráyélé. Ẹ wá gbọ́ bí tí Rónkẹ́ tó ti debunk tó lóhun àt'Àgbàlá Gabriel 1 2 3 1 2 3 1 2 3. Ẹ wá gbọ́ bí tó ti wá dá padà sẹ́yìn ìwọ tó olóògbé Ìbàdàn rí. Ẹni lè sọ pé òun sì bá bu ọ̀rọ̀ yẹn ni pé àwọn sì ń ṣí láwẹ́láwẹ́ ni pé tó bá dójú ṣúṣú fòhálà. Òun lèmi ṣe ń gba ọkọ Rónkẹ́ nímọ̀ràn pé wo kó tó di pé máa di heart attack tó máa rò pé bóyá ọmọ ẹni bóyá Ọlọ́run fẹ́ kẹ́ ọkọ Rónkẹ́ ló jẹ́ kí ọ̀rọ̀ báyìí máa jáde torí àìmọye ẹni tó ń tọ́ ọmọ àlè tí ó mọ̀. So tó bá máa mọ̀ pé ọmọ òun ni tó bá máa mọ̀ pé ọmọ òun kọ́ bóyá kó tètè lọ ṣe DNA ní tiẹ̀ kó tó di pé yam máa skátà kó tètè lọ ṣe DNA kó tètè rí pé ọ̀gbẹ́ni Rónkẹ́ ọ̀rọ̀ tó ń sọ lórí social media ó ti rí bẹ́ẹ̀ o. Èmi kọ́ ni mo lọ́mọ o, lọ gbọ́mọ fọlọ́mọ kó o tó tọ́mọ jìnnà. Bọ̀ tó bá dẹ̀ ti lọ ṣe DNA tó bá ti rí pé ọmọ ẹni ọkọ ẹ máa balẹ̀ jẹ́ kó máa pariwo wọn lọ lórí social media. Wàá ti mọ̀ pé ìwọ ló lọ́mọ torí mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó máa padà fẹ́ di ọ̀rọ̀ bíi ti Wùnmí àti Mohbad pẹ̀lú Liam if care is not taken. Now òun sọ pé òun ò bímọ fún Àgbàlá Gabriel. Àwọn tó má ṣìírí sọ pé ó bímọ fún Àgbàlá Gabriel. A ti ń ṣe léyìí sí orin wo là ń kọ sí gbẹ̀du? Ṣé èrò ìyàwó àwò ni àbí kí ni ká kọ sí? Torí mo mọ̀ wípé tó bá ń fa gbùrù á máa fagbó. At the end of the day suggestion tó máa end lórí social media ni pé ok ẹ jẹ́ kán lọ ṣe DNA, ẹ jẹ́ kán lọ ṣe DNA. Ó yá ìgbà wo ni má kó wà kú? Ọmọ ètè sọ fọ́kọ advice ni o. Gbogbo nǹkan tá a ṣe ń gbọ́ yìí allegedly ni o
but mo mọ̀ pé ọ̀rọ̀ tó bá ti dórí afẹ́fẹ́ kò ń tọ́ ẹ má jẹ́ ká bòkù lọ sílé olóró mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sẹ́yìn lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí ẹni tó gbégbá ọkàn lélẹ́yìí tẹ kọ́ máa kọ́ sí péjì yìí ẹ subscribe sílẹ̀ ilé Global TV tẹ bá gbọ́ information yìí tán kẹ wá fi ọ̀kan tí iná hàn lábẹ́ comment section ẹ tún máa bá mi ká lọ ẹ jẹ́ ká gbọ́ ti Rónkẹ́ ká mọ nǹkan tí ẹ náà tún fẹ́ sọ. mo rí fídíò kan láti àná mo lè sọ láwọn láìpọ̀pù kan látànà tó kọ tó ń lọ tó ń bọ̀. tó ń fò káàkiri bí ẹyẹ. mo gbọ́ ọ̀rọ̀ kan. tó ń fò káàkiri. ẹ̀sọ́ pẹ̀lú Àgbàlá Gabriel. Àgbàlá gan wà surprise pé àbúrò ní nítorí pé àbúrò kẹ́sẹ̀ lówó mi tí mo jẹ́ ń ṣe ìwé pé àdábì yóò gbé ìwé fún. ṣé mo yí pé kí ní bímọ fún Rónkẹ́ ọmọ ìyá àbíkẹ́ arájúlé àpilẹ̀ voice note. ẹ̀rí gbọ́rọ̀ Àgbàlá Gabriel ó ti dójú ẹ̀ báyìí ẹ̀rí pé bí ẹnu bí ìjẹta yìí ni fídíò kan náà tó bẹ̀rẹ̀ sí já rìnrìn tó sọ wípé Rónkẹ́ ọmọ ìyá àbèjì ọmọ aráyé le pé òun náà mà tún bímọ fún Àgbàlá Gabriel o ṣùgbọ́n báyìí o Rónkẹ́ ọmọ ìyá àbèjì ọmọ aráyé le òun náà ti jáde ó ti wá ṣàlàyé tẹnu rẹ̀ o tí wọn ò bá rí wọn kì í sọ ìyálájé tí wọn ò bá rí wọn kì í sọ. ẹ kọ́kọ́ gbọ́ fídíò tí ẹ jẹ́ ká máa àwọn wò. èèyàn fi ń sọ wípé Rónkẹ́ pé ó bímọ fún Ọlọ́run Àgbàlá Gabriel ló mọ iye ọmọ obìnrin tó ti bímọ fún báyìí. ẹ wá gbọ́ gbogbo nǹkan tí Rónkẹ́ tó fi fèsì. Ó di bọ́ǹkì o. ọ̀rọ̀ Rónkẹ́ náà ni mo kọ́kọ́ bìlẹ̀ níbẹ̀rẹ̀ fídíò yìí yẹn ẹ wá gbọ́ parí ẹ̀ níbi tí Rónkẹ́ tó parí ọ̀rọ̀ títí ẹ̀ sí. ẹ má gbàgbé ẹ bá mi wòsàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe ẹ bá wa share ẹ bá wa share kẹ bá wa subscribe ọwọ́ yìí tẹ̀ fi bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbọ́mọ sí o. ẹ má ṣàmì ẹ má ṣàmì. Àgbàlá Gabriel sí mi o mo fẹ́ kẹ́ ẹ dàtọwọ́ yín lẹ̀ tán ni o mo fẹ́ dàtọwọ́ yín lẹ̀ tán ni pé ọ̀rọ̀ Àgbàlá Gabriel. mo lè sọ láwọn láìpọ̀pù kan látànà tó kọ tó ń lọ tó ń bọ̀ mo gbọ́ ọ̀rọ̀ kan wọ́n ní ẹ̀sọ́ pẹ̀lú Àgbàlá Gabriel ẹ̀gbọ́n. ta ló tún sọ ogun yẹn. àwọn èèyàn ni. ìwọ fúnra rẹ pé o bá mi sọ̀rọ̀ thank God pé ẹ̀jẹ̀ mi ní o súnmọ́ mi o dẹ̀ mọ̀ mi o mọ̀ àbá ẹ̀mọ́ mi. so mi ò rẹ̀ gbé nìbàdàn èmi àtàgbàlá àti ṣe dídí ọdún kan àti nǹkan kan tá a fi ẹ̀gbọ́n mi ò dẹ̀ gbé nìbàdàn. tó yẹ kó gbàgbàgbà máa rí mi rí mi nínú oyún torí mi tẹ̀sí nígbà tó yàwó ẹ̀ bímọ tí mo lọ kí fún ewu ẹmọ Àgbàlá rí mi pẹ̀lú mi Àgbàlá gan wà surprise pé àti nǹkan ọdún nítorí pé àbúrò kẹ́sẹ̀ lówó mi tí mo jẹ́ ń ṣe ìwé pé àdábì yóò gbé ìwé fún mo lówó mi ṣé ẹ sọ fún mi pé ẹgbẹ́ bímọ sí àti ẹ̀rẹ́ rí pé sọ pé àwọn àgbàbà mi ṣàkóso pẹ́ lórí nǹkan kan. so Àgbàlá ẹni bá sọ orú ẹ̀ pé mo sọ orú ẹ̀ pé kó ń tọ̀ bọ́ takọ́wọ́tọ̀ gbà fún mo sọ bẹ́ẹ̀. ó ní àwọn ṣe máa lórí Àgbàlá mo ní kí èkó ni mò ń gbé èkó ni bàbá àwọn ọmọ mi wà akígbàdé bàbá àwọn ọmọ mi. àbèrè yẹn. Èkó ṣàníyà Èkó ni mo dé ní Èkó láti rí ẹ̀ àtàwọn èèyàn tó ń pè mí nínú orí fídíò àti láìpọ̀pẹ̀ tó kọ̀ fly up and down. obìnrin. ẹgbẹ́ mi ní Rónkẹ́ ọmọ ìyá àbíjọ máa ń lè mo mọ̀ wọ́n mo mọ̀ pọ̀ wọ́n. wọ́n lọ sí máa ń lóyún fún Àgbàlá Gabriel mo ní tẹ̀lé mi náà máa ń lọ sí. nígbà ìmọ̀ Yorùbá mi fẹ́ pàdé kọjá wájú ní Àgbàlá Gabriel mo ti ẹ̀rí wọn rí ní gbogbo ibẹ̀ yẹn gan. ẹ máa tó pèsè àmì òtútù mo ní mo ṣe ọdún kan àti nǹkan kan tí mo fi ní kàgbàlá rárá tí ò bá gbẹ́gbà tó bí mo gbà tó rí à. obìnrin. obìnrin. pé ẹ̀yìn àmì òróró máa kúlẹ̀ àdájì àwọn náà kí ni à ń tí ó kẹ́ ẹ̀rọ ra. ṣé o báyọ̀ àwọn ọdún ṣe ní ìgbésẹ̀ ọdún tó pẹ́ta àti ní kẹ́sẹ̀ lówó mi mo bá rẹ́ ìgbé dájì ẹ̀rí kò tó rẹ̀ báyìí tó ń bèrè pé ṣé mo lówó ni. ṣe ìrọ̀ lágbára àwọn èèyàn fọ́ ni. rántí ìgbà tí ìtàgé kàbí ṣògo tó bá yà bẹjọ máa ń lè ṣe point play tàbí wá. àbúgbò ìgbàlè nígbà yẹn lẹ́sìn tí 2 days lọ́la fi 2 days máa yẹn tá a fi rí. pé oníkálùkù náà kàn wá kí platform òun kó lè pín followers òun ètò mi. gbogbo tí wọ́n ń sọ gbogbo rúmọ̀ tó ń gbé sọ̀rọ̀ ìṣó yẹ kí kíní kan náà yóò sọ̀rọ̀ Àgbàlá ṣé mo sọ̀rọ̀ Àgbàlá ni ṣé mi rí àdìsáàbù ká fáìdì fún mi ni èmi tí mo fáìdì fún mi ni gbogbo fáìdì síta bẹ́ẹ̀ mọ́ tí mo ti fáìdì lábẹ́ nù. torí pé ìgbàwé sí ìgbà lọ́dún jẹ́ o. mo ní ìgbà báwo yẹn ṣe pé mo ní báwo láti kẹ́sì máa lóyún ó lè mi ò bìlíìfù ṣá wọ́n ní òfin tó wà lá. mi ò
Ọlọ́run jẹ́ yín fún un. tó bá dàbí pé mo sọ fún yín ohun yín mo rẹ́kọ̀dù ẹ o ẹ má bínú èmi dẹ̀ máa pò sí o. mi ò jẹ́ anything ṣe pẹ̀lú social media mọ́. I don't want to have anything to do with any social media. Ẹni wo ni máa pò sí. I wish I would pay them every time you tell me I will not answer you. Àwọn èèyàn ti ń pè mí lápàdé àgbègbè àwọn nǹkan tí. Àwọn èèyàn ti ń pè mí lápàdé àná. Ẹ pé kí n jàrá rẹ kí n jẹ́ káwọn ṣe interview fún mi. I don't want to do anybody. Orí títẹ̀ mi fi ṣe lé nípa àwọn èèyàn tó ń pè mí pa fún mi Abacha. Ṣèbí ìwà àtàtì ló ń kẹ́ sún mọ́ra. Wọ́n ní ẹ báwo ló ṣe máa lóyún àwọn ẹlòmíì gan wọn ìgbọ́ rẹ̀ ní tó ti ń da yín lẹ́bi. Tọ́kọ tó yẹ kí mi pé yín ní ẹ̀ náà ni o. Ẹgbọ́n bíi tí Ronke ti debunk tó lóun ò tiẹ̀ pàdé Àgbàlá Gabriel fún bí odindi ọdún kan. Èmi ò sọ pé bẹ́ẹ̀ ni, èmi ò sọ pé bẹ́ẹ̀ kọ́, but nǹkan kan tí mo fẹ́ kí ó yé gbogbo wa ni wípé tó ń bá fi lè fi allegation kankan èèyàn tí nǹkan yẹn ò bá jẹ́ 100% á fẹ́ jẹ́ 70%. Kọ́ tó lè wò ṣùṣùṣùṣù kọ́ tó sọ pé lágbájá lóyún fún lágbájá, wọ́n ti rí something similar like that, òun ló jẹ́ kan sọ. Gẹ́gẹ́ bá dẹ̀ ṣe mọ obìnrin tó mọ̀ pé òun lọ́kọ ńlé, what do you expect? Ẹ fẹ́ kí Ronke jáde wá síta kó wá sọ pé lóòótọ́ ni nǹkan tó sọ o. Ó dìgbà tán bá fọ́ gbogbo ẹ̀ lójú tó fọ́ gbá yánga kó tó jẹ́wọ́ tó bá yẹ pé lóòótọ́ ni. Mo lè bá yín bet 100% tó yẹ pé lóòótọ́ ni Ronke ò lè jáde kó wá sọ fún yín pé òótọ́ ni, tó wà nílé ọkọ tó sì ní bàbá ọmọ. Ó máa dènà yẹn o. Ẹ gbàgbé ẹ, kò sí nǹkan tẹ́tẹ́ lè fi kún. Àbóbìnrin kan ó máa dènà yẹn. Kójọ́ ọkùnrin gan náà ní tọ́jọ́ pé ń gbọ́ bímọ síta, ṣé ó lè comfort ìyàwó ẹ̀ kó níbẹ̀ ni? Ó dìgbà tí ìyàwó bá bẹ̀rẹ̀ sí ní dígì tó wá gbá wọn mú lọ́wọ́ báyìí. Àwa ni I can explain. Ohun tó máa gbẹ̀yìn nìyẹn o. I can explain. Òun ló máa gbẹ̀yìn ẹ̀ tó bá yá. Kí lẹ expect? Ó máa debunk ẹ̀ náà ni. Ó máa debunk ẹ̀. Èmi ò lè sọ pé bẹ́ẹ̀ ni, mi ò dẹ̀ lè sọ pé bẹ́ẹ̀ kọ́. Tó obìnrin, ẹ má bínú ẹ̀yin ìyá wa, ẹ ṣe ń nẹnu fún. Ẹ wá gbọ́ bí tó ti wá tún rán létí ìwọ tó sọ wípé o ṣe kíní kan, o ṣe gbá kan, o ṣàwó kan, ẹ tún wá gbọ́ bí tó gbé ti ń rán létí. Ẹ máa bá mi ká lọ. Ẹ sábà mi share, ẹ jẹ́ kó fly. Àṣẹ. Now, Sherry, oríṣiríṣi àwọn èèyàn ló ti sọ̀rọ̀. A lot of people ni wọ́n ti mú ẹ̀rí máa jẹ́ mi sọ wá lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. But then, Sherry, left to me, I will still say that àwọn kan wà tí ó necessary ká ṣe. Ó dẹ̀ necessary ká ṣe lóòótọ́. Nítorí pé a fẹ́ jẹ́ káwọn èèyàn wà aware of what is actually happening. Then kí wọ́n lè bá máa fall into the victim anymore. Ibẹ̀ yẹn kọ́ ni mo ń lọ, but then ó ṣì ní nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn. Now, Iyalaje sọ wọ́n fi sórí page wọn lórí Blue App. Wọ́n ní wípé I don't have proof. Now, this is it. Ṣé mo pé àwọn èèyàn sọ wípé Àgbàlá òun ló ní ọmọ Ronke. Ọ̀rọ̀ jáde ń bẹ̀, in fact, Iyalaje gan sọ̀rọ̀. Ṣùgbọ́n kí n tó wá ṣò wá ní nǹkan tí Iyalaje sọ ń pẹ́ àti ọ̀rọ̀ tí Mama Esabod tán fi rìfà sí Iyalaje. Ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ náà. Mo rò pé gbogbo wa la mọ̀ wípé Dr. Esabod ti reply. Now, ẹ jẹ́ ká gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́kùnrẹ́rẹ́. Ṣé ń gbọ́ wọn ẹlẹ́rìí? Wọ́n ní táwọn bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀wọ̀n tí ráyè. Bàbá ńlá journalist ni wọ́n, so wọ́n mọ nǹkan tá ń ṣe.
ṣe pẹ̀lú question tán bọ́n ṣe ń béèrè question yẹn. But that's not what she has been saying ní social media. Àwọn wọ́n sọ pé àwọn làwọn ń dúró ti màmá ṣe mọ̀ ṣá. Gbogbo ohun tó fẹ́ nìyẹn. Ṣé ẹni tẹ́ ẹ sọ wípé kò tọ́jú yín dáadáa tẹ́ ẹ gbé lọ sórí ayélujára lẹ́sìn sọ pé orí l'Àgbàlá Gabriel ṣe fún yín ẹni ṣọ́ọ̀ṣà pé orí l'Àgbàlá Gabriel ṣe fún yín. That is good, Sha, for her to admit and also to reject those allegations, but no, possible, because now you are trying to do a favor back. Be okay, and you even stood on your ground. When I gave you a lomo. Gbogbo ẹ̀ la mọ̀. Àǹtí Rónkẹ́ yìí gangan náà fẹnu ara wọn sọ báwọn ń gbé nílùú Ìbàdàn pẹ̀lú màmá. Táwọn èèyàn fi sọ pé kí wọ́n kúkú gbé pẹ̀lú màmá mọ́ káwọn kú kúrò ń bẹ̀ yẹn ṣe gẹ́tì ẹ rántí. Exactly. She said it as if she's actually living with Yaye. All right. So, but anyways, VN play and everything. Me, I still don't believe that people are Agbala Gabriel Loni or more woman. Mayekada family, only family rule. So that is that about it. Now. Wọ́n ní àwọn nítorí àwíjàre kí tó tọ́ lẹ́nu. Ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn. Ẹ̀gbọ́n mi tí mi lẹ́jì sí sọ wípé àwọn ò tí ì bìlífù pé Àgbàlá Gabriel ló ní ọmọ yẹn. Bákan náà èmi náà ò tí ì sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. But nǹkan kan tí mo mọ̀ tó dá mi lójú ni wípé obìnrin ò ní jáde wá síta kó wá sọ wípé bẹ́ẹ̀ ni o. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn dájú. Ọ̀tọ̀ọ̀tọ̀ kí ó tó wá jẹ́ ìyàwó ilé ẹnìkan lọ́wọ́lọ́wọ́ báyìí. Tẹ́ni yẹn dẹ̀ ń rò pé òun lòun lọ́mọ tóun náà dẹ̀ ti sọ fẹ́ ni ẹ pé òun ló lọ́mọ. Kò sí obìnrin náà tó máa jáde wá ta báyìí tó máa wá sọ wípé ọ̀rọ̀ tán sọ lórí afẹ́fẹ́ yẹn o bẹ́ẹ̀ ló ṣe rí o ó máa deny náà ni ó máa debunk ẹ ni but ẹ jẹ́ ká fún ní 50-50 gẹ́gẹ́ bí mo ṣe sọ èmi mọ̀ pé DNA ló máa end ọ̀rọ̀ yìí torí mo mọ̀ pé táwọn social media ti tẹnu bọ̀ ọ̀rọ̀ yìí ò ní die down kíákíá ọ̀nà tó máa fi fẹ́ lójú òun náà máa wá ìyẹn máa rí the next information tàbá tó máa gbọ́n sìn wọ́n máa fọ́ nǹkan ní evidence tí kò ní lè debunk kí ló wá fẹ́ sọ mo mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí interrogation àti máa lọ láàrin wa àtọkọ ẹ̀
sure banker nìyẹn kódà gan kọ́kọ́ ẹ̀ má jẹ́ ní tó yẹ pé ó súnmọ́ social media àwọn ọ̀rẹ́ ọkọ àwọn ẹbí ọkọ àwọn fámìlì ọkọ wọ́n á ti fún ọkọ ní info ọkọ á ti gbọ́ info ọkọ á dẹ̀ ti máa kórè báyìí pé ọ̀gbẹ́ni báwo lọ́wọ́ ọmọ yìí ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀yẹ́ máa rí pé díẹ̀ ní náà ló máa end ẹ̀ ẹ wo bí a ò ní èrè jù báyìí lọ kò ń dùn kó pọ̀ ṣí ń báyìí náà lọ bí oge nǹkan tí mo ní kí n sáré tó wá fún yín nìyẹn kẹtùn jẹ́ ká tún máa tún fìyẹn kọ́gbọ́n ká tún máa tún fi kẹ́kọ̀ọ́ ẹ bá mi share ẹ bá mi fún níyẹ̀ kó fò kó rìn jìnnà kó délé kó dóko kó dé ẹ̀yìn odi kó dé gbogbo ibi tó bá yẹ kó dé káwọn èèyàn tó lè mọ ibi tí ọ̀rọ̀ Àgbàlá Gabriel tó gbé dé mo ń sọ mo tún sọ Àgbàlá Gabriel kì í ṣọ̀tá mi ò bàjà ọkùnrin ni ọkùnrin lèmi náà ó lókòndì mo lókòndì ó lè máa bẹ́ wọn lọ but iṣẹ́ ìránṣẹ́ tó gbé dání yẹn òun ni clause tó wà láàrin yẹn tó pé àwọn èèyàn máa rò pé ó ń forúkọ Jésù ó fi ń lu àwọn obìnrin yẹn ní jìbìtì ni tó bá jẹ́ pé lórí foundation ló dúró lé lórí kó máa wá bẹ́ wọn lọ kò bá fún 8 lóyún kò bá fún 10 lóyún kò jẹ́ tuntun but iṣẹ́ ìránṣẹ́ tó gbé dání yẹn àti clause táwọn pastor tó ti ń sọ tipẹ́tipẹ́ kò sí pastor tó preach ẹ̀ láyé yìí pé ọkùnrin kan lè fẹ́yàwó 2 ó lè fẹ́yàwó 3 meanwhile wọ́n dẹ̀ rí nínú Bible àìmọye àwọn òjíṣẹ́ Ọlọ́run tó fẹ́yàwó àìmọye àwọn fún ara wọn dẹ̀ ń fẹ́ wọ́n ń fẹ́ síta wọ́n dẹ̀ ń sọ fọ́mọ ọ̀jọ́ pé o ò gbọ́dọ̀ fẹ́yàwó 2 àwọn ajẹ́ káwọn obìnrin pọ̀ tẹ́ bá dénú church obìnrin náà ló pọ̀ jù any society obìnrin ló pọ̀ jù ẹ ti wá gbé agbára yẹn fáwọn obìnrin débi wípé ọkùnrin tó lágbára àti fẹ́ 3 4 ẹ̀rù ń bà nítorí pé ó ti kọ́kọ́ fẹ́ ìkan tí ẹ dẹ̀ jẹ́ kó yé wípé wo tó bá dán wò wàá dọ́tán bọ̀ tó bá yẹ pé nǹkan tó yẹ pé ẹ ti elaborate ẹ̀ báwọn muslim bó ṣe sọ pé lọ́lọ́run sọ kó jẹ́ kí bẹ́ẹ̀ náà ni christian náà sọ aṣẹ́wó ò ní pọ̀ ilé mọṣú ò ní pọ̀ single woman ò ní pọ̀ àìmọye àwọn ọlọ́mọge tán pọ̀ lọ rẹpẹtẹ tí wọn ò lọ́kọ òun lọ́pọ̀lọpọ̀ wọn ṣe ń ṣe ok ẹ wo èyí tó pe rẹ̀ ní hookup gẹ̀yẹn ó lóun ná wọn mọ́lé ebi ń pa wọn gbogbo wọn ṣe kinní kan òun jáde lọ pé kóun lọ wá nǹkan tóun máa jẹ fún àwọn ọmọ òun bóun ṣe máa ń jáde nìyẹn mí ni wípé owó hookup gẹ̀ owó olóṣó owó ọkùnrin tó bá gbé ló fi ń tọ́jú àwọn ọmọ ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi tó bá jẹ́ pé bíi tí wọ́n ti gba ọkùnrin láyè pé fẹ́ as many as you can bóyá irú ọmọbìnrin yẹn abẹ́ ọkùnrin kan ló máa wà tíyẹn máa bá tọ́jú ẹ á máa tọ́jú àwọn ọmọ ó ṣe kò ṣe iye kan tó tíyẹn bá ń fún ìyẹn lè dá lókòwò irú hookup tó lọ ń ṣe yẹn kò ní ṣe é but nígbà tí òun ọkùnrin tó máa pè tí òun ọkùnrin tó fẹ́ fẹ́ ẹni tó lè fẹ́ ìyẹn níyàwó ńlé ìyẹn máa wọ̀ pé tí máa lọ fẹ́ kínní ìsìn tó bá lọ di bí ó lọ yàgò kí tilé wá lọ gbẹ̀mí olúwẹ̀ wo ẹ ti rí iṣẹ́ àwọn pásítọ̀ yìí náà dẹ̀ ni àwọn náà ti brainwash àwọn obìnrin wọ́n ti brainwash ọkùnrin mi náà débi wípé ó lówó àti fẹ́ ìyàwó 4 but ìbẹ̀rù wípé tí n bá ṣe àgbèrè ni mo ṣe ọ̀tọ̀ tí ẹni kọkùnrin máa wò wípé ìyàwó mi máa ṣe kinní kan ọ̀tọ̀ ni kọkùnrin tó máa wò fún ara ẹ̀ wípé tí n bá ṣe àgbèrè ni wọ́n ní kò sí ohun tó ń jágbèrè kò sí ohun tó ń jẹ́ panṣágà àwa la fún gbogbo wọn kinní ní orúkọ ẹ jọ gbogbo ilé olùfẹ́ mi ẹni tó yẹ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ ẹrù tàbí ọmọ kì í tú wọn ní dìsẹ́ nànà yín lágbára ọba mi Èdùmàrè bá mi share fídíò yìí ẹ jẹ́ kó go far ẹni tó gbígbà ọkọ nílé ìtẹ́kọ́ máa kọ̀ sí péjì ẹ subscribe sílẹ̀ ilé Global TV ẹ wá fẹ̀rọ ọkọ yín hàn lábẹ́ comment section àyè ìbú wa o ẹ̀yin tẹ́ máa ń bú wa nítorí Àgbàlá Gabriel ò kì í ṣọ̀tá wa o but still náà ẹ sì máa ń bú wa àyè ìbú wa ẹ fẹ̀rọ ọkọ yín hàn lábẹ́ comment section mo tún padà bọ̀ ire o.